Olúọdẹ. Kí ni òun yẹ ń ṣe báyìí? Ṣé bí mo wà ń délé náà sọ fún mi pé lọ sóko ọdẹ? Ẹ̀yin lọ sóko ọdẹ ọjọ́ kìíní ó yẹ kẹ́ ti délé. Ẹ wá ṣọjọ́ kìíní ọjọ́ kejì ọjọ́ kẹta. Ló kú ọdẹ. Olóde nǹkan yẹn ń ṣe yóò dáa o. Ṣé ẹ ní sùúrù ní sùúrù? Bó o ló ṣe débi? Torí inú gbó yìí gbọ́ ìwọ ni. Èmi gan tí mo débi mo lù dà ìfún ni. Bó o ló ṣe wá mi tó fi rí mi? Olúọdẹ. Ẹni yóò bá nífẹ̀ẹ́ yẹn ó máa wá yan kan á wá yín lóbìnrin wá nǹkan oṣù ẹ̀ o yóò ní parọ́ fún yín èmi wá nítorí mo nífẹ̀ẹ́ yín. Olúọdẹ inú ìyàwó yín le o. Inú Àyìnkẹ́ mi. Inú ìyàwó yín gan èjì á máa lò lé. Inú Àyìnkẹ́ inú ìyàwó yín. Inú tí mo sì wá yín tí ì rí. Olúọdẹ nǹkan yẹ wá wà níbo yìí ẹ fi mú un lẹ ẹ wá Àyìnkẹ́ lọ ni Àyìnkẹ́ ṣe kókó dùn kan yẹ wá yìí lọ. Olúọdẹ ẹ mú bọyìn ẹ jẹ báyìí nígbà yìí. Gbọ́ wọ́n ní pánsá òfura pánsá jáná ajá òfura àjájì wọ́n nílé òfura o lè ní òkú. Tani o? Ó yẹ fira rẹ̀ hàn mí irú owó ló ń bẹ lábẹ́ aṣọ tó o dà wọ́n bójú wọ́n ọ̀pàpà pẹ́rẹ́dà bẹ́gùn bá wọnú aṣọ ìpà òun dání pẹ́rẹ́dà. Mo wí bẹ́ẹ̀ náà. Orí yọ. Iye mi lọ. Iye mi. Tí ì rí nǹkan. Èmi àti yín nínú gbó yìí.